بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي اشدد به أزري واشدد به أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة Babalagege واجعل لي ألا شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا الله شهد الله أسير الله من بين لا إله إلا الله arábìnrin mọ́mìnrin àwọn mùsùlùmí ọlọ́wọ́ ọba sórí láńlá fún wa tí ò sí bẹ́ẹ̀ kankan ó jẹ́ ìyàlẹ́nu fún mùsùlùmí tí wọ́n ń sá kiri bí ẹgbàmí tó sì ní gbólóhùn la ilaha illallah ẹnì kan ò ní gbé ọ̀rọ̀ ọba pẹ̀lú gbólóhùn náà àfikọ́dá ló ṣe ìdá ìlú ẹni èmi ọba fúnra mi mo jẹ́rìí ara mi wípé annahu la ilaha illa hu oníkọ̀ọ́sọ́bà kan tá a máa sìn tá a máa gbẹ̀san èmi náà ni kọ̀ọ́sọ́bà kan tá a kọ̀ ọ́ tì tá a sọ pé a ní sìn tí a wá jìyà lọ́dọ̀ Ọlọ́run ọba èmi náà ni والملائكة ó ní èmi nìkan kọ́ ni mo mọ̀ bẹ́ẹ̀ àwọn màláíkà mi wọ́n bá mi mọ̀ bẹ́ẹ̀ pé ọ̀kan ṣoṣo ni mi kò sóre fún mi bí máa nìkan ò sì bí mi. Àwọn àfáà àwọn onímọ̀ àwọn tó nímọ̀ tòótọ́ nípa Ọlọ́run ọba àwọn náà wọ́n mọ̀
wọ́n sì gbà bẹ́ẹ̀ pé kọ̀sọ́bà kan àfọlọ́wọ́ba ó ní kọ́ ìmọ̀ Bílíkísì àtọ́lọ́hún àtàwọn màláíkà àtàwọn àfáà gbogbo wọn ni wọ́n gbà bẹ́ẹ̀ bí ọlọ́wọ́n ọba kọ́ ìmọ̀ Bílíkísì ọlọ́wọ́n ọba ló dá dúró tí kàkà òbí ọlọ́wọ́n ọba dúró lílọ bíbọ̀ rẹ kọ̀sẹ̀ ọlọ́wọ́n ọba jíjẹ mímu rẹ kọ̀sẹ̀ ọlọ́wọ́n ọba ìná ìlò rẹ kọ̀sẹ̀ ọlọ́wọ́n ọba gbogbo tó fẹ́ ọwọ́ ọlọ́wọ́n ọba lọ́wọ́ ṣe ìdá ìlú ẹ̀yẹ́ yẹn bá ń tẹ́ Kùránì. Àṣírí ńláńlá ní bẹ́ẹ̀ bàbá máa bẹ́ẹ̀ lọ lè mọ̀ látàlẹ́ yìí. Àwọn àfà wọ́n ní gbọ́dọ̀ wọ́n ta wí ní ọlọ́dẹ̀lẹ̀ mọ́mìnì wọ́n ní mi fi dáwò lè ògùn di ìyá ti alẹ́ àádọ́mì. La ilaha illallah òun ni kọ́kọ́rọ́ tábí sílẹ̀ fún ilé Ọlọ́run. Bí Ọlọ́run mo fẹ́ wọ yàrá rẹ báyìí mo fẹ́ kọ́ kàmí sínú àwọn ẹni rẹ mi fi dáwò lè ògùn di ìyá ti. Ọfẹ́ máa jẹ́ ẹrú Ọlọ́run ọba tòótọ́ kọ́ bá pàṣẹ nínú ilé kó sì máa pàṣẹ ń ta àbí kọ́ ọmọdé pé nàjàtù náà la ilaha illa wàmú náà la ilaha illa nàjàtù náà la ilaha illa wàmú náà la ilaha illa. Ádìrí mọ́mìnì. Ànábì ní Mu'adh ọmọ Jabali. Sallallahu alaihi wasallam. Ẹ fi yorùbá Ànábì dáadáa. Sallallahu alaihi wasallam. Ànábì ní wọ Mu'adh ma wá lọ sí ilẹ̀ Yemen lọ lè pè wọ́n sínú Ìsìlámù. Ànábì ní wọ Mu'adh bàbá ti wá débẹ̀ àkọ́kọ́ tó kọ́kọ́ introduce sí wọn torí rẹ̀ wọ́n fi wọnú ayé wọn. Òun ni pé kọ́ ọjọ́ kọ́ ọ sọ fún wọn pé kí wọ́n gbà àbá ọmọ mi náà gbọ́. Fàlíyẹ́kùn awùwẹ̀lẹ̀ àbọ̀gbọ́ awùwẹ̀lù máa tẹ̀lé ohun mi ilé yìí. Ànábì ní àkọ́kọ́ tó kọ́ pè wọ́n sí ni ṣahadatu alla ilaha illallah. La ilaha illallah ló kù wọ́n sí. Ìwọ náà bọ́wọ́ bẹ́ déyàn àfikọ́ ọgbà bẹ́ẹ̀ pé la ilaha illallah lọ́nà tó lè gbà déyàn. Ọwọ́ ma àfikọ́ ọgbà bẹ́ẹ̀ bọ́ bá ti ní gbélé wọ̀nyí ọ̀rọ̀ mọ̀ bí. Ọ̀fẹ́ kọ́lé, ọ̀fẹ́ ra mọ́tò, kódà ọ̀fẹ́ ṣẹ́gun ọ̀tá, òun ní tọ́mọ̀ ojú táwọn ìlọ. Nàìjíríà jùlọ kúlù máa ilá ilá ilá. فليكن أول ما تدعوهم إليه شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله. أيها أولي أيها Àmìnira ìwọ̀n Mu'adh wọ̀ bá débẹ̀. Akọ́kọ́ ń tọ́kọ́ pé wọ́n sì ní ilé ni wọ́n gbà pé kọ̀ọ̀kan bá ta fọlọ́run kẹ́sì gbà bí ànábì àbámọ̀ lòjíṣẹ́ rẹ̀. Sallallahu alaihi wasallam. Nígbà Mu'adh wá délẹ̀ Yámánì àwọn tó gbà fún sórí yàtàlì kìyàmà.
ìwọ tó o bá gbà bẹ́ẹ̀ lálẹ́ yìí wọ́n náà lọ lóríire àṣírí ẹlẹ́ẹ̀kejì tí ń bẹ lára la ilaha illallah àwọn àfa wọ́n ní anna biha ìyá àṣìmù dámùlẹ̀ abudi wà mẹ́lìí. ọ̀pẹ̀lẹ̀ mọ́mẹ́rin gbogbo ẹni bá ti gba la ilaha illallah sínú ayé rẹ̀ ìyá àṣìmù dámùlẹ̀ abudi wà mẹ́lìí. àgbọ̀dọ̀ tó ń parú wọn mọ́ ọ̀gbọ́n mẹ́rin. mo ti jogó yìí tí wọ́n náà jogó lọ́jọ́ mọ̀tòmí yìí bí a bá ní sábà bí níbi ikú rẹ̀ yóò wọ́n náà. ẹ̀rí gbọ́ ọ̀pá ọ́ níta gbangba ni àbọ̀ pa ọ́ ní kọ̀rọ̀ tó ń jẹ́ òmìnir òdodo bí yẹn bá pa ọ́ ọgbọ̀n ọmọ náà kí ló wá sọ ọ́ di bẹ́ẹ̀ bí yẹn bá jẹ owó mi mọ́ owó rẹ̀ lọ́nà àrámù bẹ́ẹ̀ mi náà bá jẹ owó rẹ̀ mọ́ owó mi lọ́nà àrámù bí yẹn bá dárò ìwọ́ ọdọ ọmọ náà kí ló sọ ọ́ di bẹ́ẹ̀ la ilaha illallah ni. wọ́n ní àríṣù bẹ́ẹ̀ sí bí ìyẹ̀wò bàbá. àwọn ìmúmìnì àwọn ìwé yẹ́sù. wọ́n ní àríṣù. alára sí olówó. tẹ̀sí bí òun. òun náà ń sàfọ̀mọ́fọ́ lọ́wọ́. lẹ́wọ́ àbàdà. látọ̀dọ̀ tá a lọ́wọ́ sí ti ń bẹ ní ti ń sàfọ̀mọ́fọ́ lọ́wọ́ kí wọ́n ní wíwọ́ mímì. ẹni bá gbé la ilaha illallah tọ́ba wulẹ̀ kan zo wá kafara bima yu'badu min dunillah tọ́ba ló wọ̀n lẹ́sẹ̀ bọ́ mọ́ àti nílẹ̀ kejì ní o wọ́n ní la ilaha illallah ọwọ́ ní ìní sẹ́fọ́ mọ́láyéláyé anábìíní ha hurrima maluhu wa damuhu anábìíní ẹ ká pa á sílẹ̀ ká tẹ̀dẹ̀rẹ̀ sílẹ̀ déwọ̀ hurrima damuhu ọlọ́run ti sọ ọrú ẹni náà ká pa ọlọ́run ní ègbò ni kódà wa damuhu àwọn wà máa lù ú ká jẹ nǹkan rẹ̀ mọ́tìyàn ọlọ́lẹ̀ ìgbìlọ̀ débẹ̀ ọlọ́wọ́ ni wá ìsáàbù wà lálá anábì ni wá ìsáàbù wà lálá ẹ̀ sì yóò anábì jàmá anábì ni wẹ́rù náà tọ́wọ́ tẹ́ ní la ilaha illallah gbogbo tó léwu kó wù níwà ẹ̀fì ilẹ̀ fọlọ́ àwọn sì ni mú mẹ́rin inú fa nígbà tánábì náà wà sàhábà rẹ̀ lójú ogun ẹ̀ sì yóò bá anábì dáadáa àwọn sàhábà lójú ogun ogun yìí lágbá púpọ̀ arákùnrin kan bẹ́ẹ̀ náà akèbèrè arákùnrin yìí máa ìjáyà púpọ̀ tí náà gbé wábẹ̀ fún wa pé kọ̀ọ̀kọ́dún sí mùsùlùmí kan láyé yìí ní kèfèrí yìí kọ́mọ̀ wí ni kèfèrí dáwí gbogbo àwọn tó bá dájú pa ama yóò bẹ wọn bẹkú bẹ̀rù amú abalẹ̀ àfẹni tí ọba dájú dà pọ̀ náà ní wí ni ojú ogun yìí lágbá púpọ̀ anábìsí ń bẹ́lẹ̀ àwọn tìlẹ̀ mọ́ mẹ́rin kódà kọ́ ọmọ yóò bá ń parọ́ ni Jundabu bunu Abdullahi òun ló fún wa làbáyé ní látọ̀dọ̀ ànábì Jundabu bunu Abdullah àwọn dojú ogun náà lágbá púpọ̀ arákùnrin yìí wá ń bí àwọn mùsùlùmí lérí Usamatu bunu Zaid kí mo gbé jàmá Usamatu bunu Zaid tọ́ sí pẹ̀ Fatimatu lè Makhzumiyya tẹ̀ bá gbàgbé tó ní Fatimatu lè Makhzumiyya Usama jọ kìíní àná òun náà mẹ́lẹ́ ojú ogúnjọ́ náà ó ní mo wá wí pé arákùnrin yìí ń wí níwà púpọ̀ ń dá àwọn èèyàn lérí púpọ̀ ó ní mo wá dájú kó mínà wá mí ní ẹgbẹ́ lónìí ń mú ọba rẹ̀ Usama ọmọ Zaidu ọdájú kó ọgbẹ́ ìdádókè kan sá arákùnrin yìí balẹ̀ la ilaha illallah ayélujára ìbẹ̀rẹ̀ yìí ní mọ́gẹ́ ìbẹ̀rẹ̀ yìí gbẹ̀ pé la ilaha illallah ṣé ìsìlámù ti sọ fún wa yìí pé gbogbo ohun tíyàn bá ti lè ṣe lẹ́bọ bó bá ti la ilaha illallah ẹ̀ gbọdọ̀ pamọ́ orí màdámù wúwa máa lù Usama ọmọ Zaidu ní ọgẹ́tì mi nù wọ́n tún wá gbógun lọ wọ́n gbógun náà lọ láàrin ibi lẹ́jọ́ jagun lọ́wọ́ ó tún rí pé kèfèrí yìí náà still náà ètò ń fèsì àwọn mùsùlùmí náà ni ètò ń bẹ wọn nídà lọ Usama bọ́lá Zaidu ní mo tó fèsì ẹ̀ ìmọ̀ balẹ̀ bẹ́ẹ̀ Usama ọmọ Zaidu ó tún gbé ìdàsókè kọ́ bẹ nídà arákùnrin ní la ilaha illallah wíwẹ̀ ìjọba Usama ní ọ̀rọ̀ náà ní ìmọ̀ lágbá púpọ̀ sallallahu alaihi wasallam wọ́n náà gbọ́ báyìí
la ilaha illallah ní gba kèfèrí ilẹ̀ lọ́wọ́ àwọn mùsùlùmí àwọn orí gbé mọ́fẹ́ kò dì mú mẹ́nu gbólóhùn la ilaha illallah ní gba kèfèrí ilẹ̀ lọ́wọ́ àwọn mùsùlùmí yìí gbogbo ogun tí wọ́n náà bá kó sínú ayé rẹ̀ la ilaha illallah wọ́n gbọ́ọ̀lẹ̀ Allahu akbar. ọ̀sẹ̀gbẹ̀ àwọn tẹ̀lé mọ́mìnì àwọn dẹ̀kẹta Usama bin Zaid wà ní ètò ní bọ́ ọba àfi Muhammadu Rasulullah kúnlẹ̀ kẹta àbí bá tó tún ọkà mọ́ ó dà kó tó fi sẹ́lẹ̀ láàrin ẹ̀sìn yíwá àti ìjàmbá Sallallahu alaihi wasallam. kó o fi kú Usama bin Zaid ó ní bí ọ ni lákùnrin ìjókòó lọ tó rí bọ́ọ̀dù Usama tó ń lọ tán wọ́n tó ń bókun lọ ètò wọn bí àwọn kẹfì mùsùlùmí lérí ní kẹfì ní náà Usama bin Zaid wá ọwọ́ akọjú sí wọ́n ní akùnrin tó ní la ilaha illallah Usama ní kóró gbá inú ẹ̀ ìwọ la ilaha illallah mẹ́wìn so Usama ní kọ́lá yìí gbẹ́yìn ọmọ bá bẹ́ẹ̀ lérí ẹ̀ sì kí àbá yìí وكل ما في السماء من ملك Abáríwá kúlò máa fi sàmà ìmẹ́ mọ́lákẹ́ gbogbo ẹ̀dá ọlọ́wọ́ ọba tí ń bẹ ní sámà. تسبيح Àfọ̀mọ́ wọn لا إله إلا نبراتنا لا إله إلا وأمر لا إله إلا هو àgbà mọ́lẹ́kọ́ ọlọ́wọ́ tẹ́ bẹ́ẹ̀ sábà wọ̀ ní táwọn ìlà 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 láwùlọ. Náà fi dẹni àánú. La ilaha illallah. Àṣírí ńlá bẹ̀rẹ̀ náà lẹ́ ń gbọ́hùn. Àgbọ̀ níbi tí wọ́n náà múlò. Usama bin Zaid wá bẹ ọwọ́ mú ìdá fákọ̀tálà ló bá pa. Ẹ fi pa ọlọ́run jama. Allahu akbar. Usama bin Zaid wá pa. Àwọn tẹ̀lé mọ́mìnì. Wọ́n ní bí mo ti kánú tíra ní wájẹ́ ń gbé lárúbáwá náà fún ọ. Àbọ̀ ọ̀gbọ́. Wọ́n ní fàjá al-Bashiru ila Rasulillahi sallallahu alaihi wasallam. Sallallahu alaihi wasallam. Àbọ̀ ọ̀gbọ́. Já al-Bashiru. Àwọn tó mọ information gbé kí. Àwọn afáàní níbi nílò pé adójú ogun lónìí o. Nítọ́sẹ̀lẹ̀ rẹ o. Báyìí. Wọ́n ní fàdà ànà bí i Usama bin Zaid. Àníbi wá pé Usama ń gbọ́. Kí ló ṣẹlẹ̀? فأخبره ما حدث المعركة Usama bin Zaid wá fún Ànábì lábárí tó ṣẹlẹ̀ pa ojú ogun ebo ti ríre Ànábì ní kọ́ntọ́lítẹ́wù ó sì pa ọ̀pá ìwọ Usama bin Zaid àwọn tẹ̀lé mọ́mìnì ọ̀wọ́ agbóbẹ̀rẹ̀ tánà bíbí ni Ànábì nígbà tó ọ̀pá yìí fa kayfa tasna'u bi la ilaha illallah yawm al-qiyamati kèfèrí tí ń pa àmọ̀ lójú ogun tí wọ́n ń fi la ilaha illallah escape ara rẹ̀ kúrò níbi ìdáwọn mùsùlùmí Ànábì ní Usama kayfa tasna'u bi la ilaha illallah yawm al-qiyamah la ilaha illallah tó wí ni gbóòrò ti fẹ́ dìrà rẹ̀ tó bá jọ́ al-qiyamah idha ja'atika La ilaha illallah. kí ẹ̀lẹ́lọ́ bá wá wọ́ọ̀dù rẹ̀ báyìí pé bíyàn bá ti wí èmi la ilaha illallah ó ti dẹni tá àgbọ̀dọ̀ pa ó ti dẹni tá àgbọ̀dọ̀ sàásì lọ́nà àbúrú ọwọ́ pa ó wí la ilaha illallah kí lọ fẹ́ wíjọ́ náà Usama bin Zaid ní àìwọ̀ Ànábì Sallallahu alaihi wasallam. ní wílé rí àwọn ẹnìkan dẹ́nu ẹ̀ Ànábì ní ta ló fọ́ ọkàn rẹ̀ hàn ta ló fọ́ ọkàn rẹ̀ hàn Usama ní wà Ànábì fẹ́rí jẹ́ mi istaghfir li ya Rasulullah mójú kò fún mi Ànábì tún ní ẹni kò ní jọ kayfa tasna'u bi la ilaha illallah yawm al-qiyamah lọ́ọ̀ kìyàmà bí la ilaha illallah bá déwájú rẹ̀ pé ẹni tó wú mi rè lọ pa ìwọ Usama kí lọ fẹ́ wí Ànábì ní Usama máa lọlé wà fún ìjìnbọn lọ́ba ní orí la ilaha illallah. Àti la ilaha illallah lọ́gbẹ́ yìí bọ́ bá ti gba la ilaha illallah sáyé rẹ̀ aburú kankan wọ́n ní sí ọ ẹni la ilaha illallah àwọn tẹ̀lé mọ́mìnì àwọn abẹ́ wọn afọ́ àpẹ́kílẹ̀ lẹ́kẹ̀ẹ́ta nù àṣírí ti ń bẹ́lẹ́ bẹ̀rẹ̀ àwọn afọ́ ni ọmọ kéwú tí kéwú dá ilẹ̀ náà yín púpọ̀ wọ́n ní ẹjọ́ lọ lè wá pé lẹ́sà mini hurufi mu'jamu àwọn tẹ̀lé mọ́mìnì lẹ́sà mini hurufi mu'jamu ìdápẹ́ ní al-hurufu al-mu'jama lọ́dọ̀ wọn afọ́ àlẹ́ kéwú òun lára àbídá máa kán máa sí
lókè báyìí bí bá bí tá bí fà bí jíìm bí kọ́ bí rọ̀yìn bí zọ́. Àwọn àfà wọ́n ilé ìsà nínú orúfí ọmọ ọjà kọ̀ sára àfíta àmà ń ká máa ń sí nínú la ilaha illallah. Àwọn àfà ní tó fi wọ́n ní kó jọ lè mọ̀ pé ìdádúró rẹ̀ láì ní àwọn aráàfíà lọ lè wo láàmù alifu tó tẹ̀lé lámàlìfù ilaha illallah lọ lè wò látòkè délẹ̀ ò nílùú ẹ̀mẹ́. Àwọn àfà ní ta fẹ́ kọ́ ọmọ ń bẹ̀ ni pé bí ìyẹn bá ń gba la ilaha illallah sáyé rẹ̀ bí àwọn aráàfíà ti dá dúró láì wá ìrànlọ́wọ́ pẹ̀lú ọmọ kíkẹ́ kàkà lérí ẹ̀ gbogbo bí ọba dé ìwọ́n ọmọdé yẹn. Ọ̀dádùn kakọ̀ sí ní sí ọ́. Najatuna la ilaha illallah wa amruna la ilaha illallah wa kullu jibali Ọ̀fìn mú mi nì, ọlọ́run bá bọ̀ ṣe bẹ́ẹ̀ ni, nígbà ọpọlọ nìkan lọ dá dúró. Gbogbo tó fẹ́ náà yẹ ọlọ́run tẹ̀mí náà mo lè ṣe. Ìyàwó ìwọ̀n gbọ́dọ̀ sí ẹlẹ́nu ọlọ́run ní èmi náà fi láyọ̀ aláwọ̀ fi mí bẹ̀ẹ́. Ọ̀dájú ọ̀dáwó sójú ọ̀nà àyàwá ń ka ọ́. Tó sì máa la ilaha illallah wí wọ́n ló bí ìyàjẹ́ra rẹ̀. Adébí ní àìlọ́mọ tí ọ̀lọ́mọ ni tí ọ̀lọ́mọ kankan tí wọ́n kán sí lérí ni kó lè mọ̀ pé gbogbo bùkátà ayé rẹ̀ ọ̀kan ṣoṣo ọlọ́run náà lọ́wọ́ gbọ́. wa kullu ma fi jibali min azami. Àwọn ìmọ̀mìnì àwọn àbá wọn ní kullu ma fi jibali min azami. Gbogbo tó tóbi tẹ́tà olóhùn gbà kan máa rú ẹ̀rí tí ń bẹ nínú àwọn àpáta àwọn ilé láfọ̀mọ́ tó wá ń ṣe. Ẹ bá ń pariwo ànábì dáadáa. Yóò bá ànábì dáadáa. Àṣírí la ilaha illallah lẹ́ ń gbọ́ yóò. Lálẹ́ yìí, àwọn afárá fún wa bí wọ́n kí tó pé mẹ́rin wọ́n ló pé mẹ́rin. Wọ́n ní la ilaha illallah. Táwí ni àwọn àbátìrì mọ́ mẹ́rin. Wọ́n ní inna tuhrimu ala nari man qalaha. La ilaha illallah. Bí ẹ bá wí la ilaha illallah tọkàtọkà tẹ̀mẹ́tẹ̀mẹ́tẹ̀ tí ń wí lálẹ́ yìí fún mi. Tuhrimu ala nari man qalaha. La ilaha illallah gbólóhùn náà yóò sọ ẹni tó bá wí ìdìbò tí ò ní wọ́n náà. Ẹ̀rí gbọ́ dáadáa. Ẹ̀yìn yára tẹ́ ẹ farabalẹ̀ tẹ́ ń gbọ́ tó lọ́n àwọn akọ́lẹ̀ ń gbọ́. Bí ẹ bá ní la ilaha illallah kó o bá wí dáadáa àṣírí ẹlẹ́ẹ̀kẹ́ni tí ń bẹ lábẹ́rẹ́ ní pé òní wọ́n náà mọ́. Àwọn tẹ̀lé mọ́ mi ni àdìsí tí mo bá wí àwọn abáni ọ̀lẹ́wọ̀ Sahih al-Bukhari wa Muslim ẹ̀ bá mẹ́. Ànábì ní inna Allaha ẹ̀ẹ́dẹ́gbàrú ànábì. Ànábì ní inna Allaha harrama ala an-nari man qala la ilaha illallah. Yanbaghi bidhalika wajha Allahi azza wa jalla. Inna Allaha harrama. Ànábì ní dájúdájú Ọlọ́run bá ti ṣẹlẹ̀ wọ̀. Ala an-nari iná yíwọ̀. Man qala la ilaha illallah. Mo gbẹ́ ní báyìí láì. Ẹ bá ní la ilaha illallah. Man qala la ilaha illallah. Ànábì ní gbogbo ẹni báyìí gbólóhùn táwí bẹ́ẹ̀ ti wí náà yìí. Ànábì ní ara rẹ̀ dé ó dé wọ̀ nínú náà kò ní wọ́n náà mọ́. Ànábì wá fi kóòdì ká dé. Bí kóòdì wọn bá ti wá sí lẹ́nu lára rẹ̀ bọ̀ bá wá ń wí ìwọ̀ wọ̀ náà tiẹ̀. Ó ní yanbaghi bidhalika wajha Allahi. Ẹni tí máa ń wí la ilaha illallah tiẹ̀ nítorí Ọlọ́run wá ni o. Òwe nítorí ká lè bá yín pé ha nǹkan máa bá bú mi pé èmi náà láìláà ilẹ̀ láàkán bàmí á ìwọ pàmà ti láìláà pé dára yá ń tè torí yíò kọ́ wò. yanbaghi bidhalika wajha Allah tí máa wí nítorí Ọlọ́run ọ̀dọ́ ma náà má la ilaha illallah. Abánikẹ́rẹ́ gbà pé la ilaha illallah ta náà wí. Kullu ma
níbi àárín mi ń sàmàkì gbogbo àwọn ẹja tí ń gbénu búdò gbogbo ọ̀nà odò tí ń bẹ àwọn ẹja tí ń bẹ ẹ̀gbọ́n tí wọ́n wí. Èsì bí àbọ̀mọ́ wọn láyé láàyè La ilaha illallah. Mo fi gbé tó bá mọ ilá láwùí kan gbọ́ fún. La ilaha illallah. Rí kí n gbọ́ jàmá. La ilaha illallah. A'udhu mu'min. Na'am. Àsídẹ́lẹ̀ karùn-ún ní mẹ́lábẹ́ la ilaha illallah wíwí. Àwọn àbá wọ́n ní la ilaha illallah tẹ̀rí wọn. Wọ́n ní gbólóhùn náà gbólóhùn la ilaha illallah. Tẹ́lẹ̀ ẹ̀rọ nílẹ̀ lè ka wọ́n ní yíya 12 harfan. Allah. Kò lè máa pé kò síbi tọ́ ọ̀nà sí tọ́lọ̀mọ̀ ọ̀dọ́ lóhùn. Bí ọba ń wówó tọ́ ọ̀wọ́ látọ́nà bá dímọ̀, èyí tẹ́ ń tajà lọ́lẹ́ pẹ́ tó bá rẹ̀ mú la ilaha illallah ọ̀dọ́ máa sí. Ìyá 12 harfan. Arafi méjìlá ní mẹ́mẹ́. Arafi méjìlá ní mẹ́rin la ilaha illallah. A'udhu mu'mini wọ́n ni ala adadi shuhuri as-sanati al-hijriyya. Ala adadi shuhuri as-sanati al-hijriyya. Nígbà tára bí lẹ́yìn lọ́wọ́ jẹ́ méjìlá. Sheikh A'udhu mu'mini. Wọ́n lọ lè ka wọn fún dáàmà ń lò náà Muharram, Safar, Rabiul Awwal, Rabiul Thani, Jumada al-Ula, Jumada al-Thaniya, Rajab, Sha'ban, Ramadan, Sha'ban, Shawwal, Dhul-Qa'da, Dhul-Hijjah. Oṣù mélòó ni jàmá? Méjìlá. Ọlọ́run ni aláàbí kọ̀ọ̀kan láti di oṣù kan mú. Allah. Aláàbí kọ̀ọ̀kan láti di oṣù kan mú. La ilaha illallah jára méjìlá. Ọlọ́run ni wọ́n tó ọba ẹgbẹ́ inú oṣù náà ni wọ́n bá wá ń gbé ń tiẹ̀. Láàrin oṣù méjìlá ni wọ́n náà bá ń gbé gbogbo ọ̀ràn àgbákò, gbogbo ọ̀ràn àrẹ́lù, gbogbo ọ̀ràn oore tó ọba ń fọ́ ọ̀rẹ́ fà lọ́dọ̀ Ọlọ́run. Bọ́ ọba ti náwó la ilaha illallah sí Ọlọ́run ní dọ̀ Ọlọ́run, ọwọ́ tán síbẹ̀. A'udhu mu'mini. Ọba nínú Kùránì, Ọlọ́run inna iddata shuhuri inda Allahi 12 shahran fi kitabillah. Ọlọ́run nínú ayé wa tá ń lò ìyàwó Mùsùlùmí, oṣù méjìlá lá ní tàbí kálẹ̀ kan. Àwọn arúgbó ní parí, ó ní minha arba'atun hurum. Àwọn oṣù mẹ́rin kan bẹ nínú àwọn oṣù méjìlá táwí yìí, oṣù àbọ̀wọ̀ ní wọ́n. Nínú wọn ni Muharram wà, nínú wọn ni Dhul-Hijjah wà, nínú wọn ni Dhul-Qa'da wà, nínú wọn ni Rajab wà. Allah. Ọlọ́run mi ni, ọgbọ́n wọn ti kà. Muharram, Dhul-Hijjah, Dhul-Qa'da àti Rajab. Oṣù mẹ́rin ni ọlọ́ni ọ̀gá ni wọ́n náà oṣù méjìlá. Àwọn ni aláàfin méjìlá ní min la ilaha illallah oṣù méjìlá lá ní. Ọlọ́ni ọdá wọ́n bá wá níbẹ̀ náà, in tó fà á tí àwọn oṣù mẹ́rin wọ́n ní àtún wá fi jọ́gà in bẹnu la ilaha illallah náà. Allahu akbar. Aláàfin mẹ́rin kẹ́mbẹ tó gbé ayé ró in bẹnu la ilaha illallah òun ni Allah pariwo lọ́ọ̀kí gbọ́jà máa. Aláàfin mẹ́rin náà lóun náà. La ilaha illallah bàbá ní la ilaha illallah lọ́lá gbogbo tó bá nà sí ọlọ́run ọdọ̀ lọ́hùn kìí ṣe odidi gbogbo gbólóhùn náà gbogbo ara fi wọn kọ́ lọ́lọ́lá la ilaha illallah alóhùn bẹ̀rù náà lọ́gbọ́lá gbogbo wọn. Wọ́n á ní láàrin oṣù méjìlá gbídì lọ́mọ wá dé ní. Bọ́lọ̀ ti wá màámà yọ oṣù mẹ́rin nínú méjìlá tí wọ́n lọ́lá jọ àwọn yòókù lọ ni. Bí wọ́n ní àbáwá tẹramọ́ la ilaha illallah gbogbo àwùjọ tó bá wà òkè òkè lọ́ọ̀nù àwọn àwọn oníwọ̀lẹ̀ láíláí. Wa kullu ma fi wujudi min basharin. Ẹbá ń pariwo ẹbá ń kẹ́kọ̀ọ́ sí bí la ilaha illa najatuna la ilaha illa amana la ilaha illa La ilaha illallah. Ọdún ni wọ́n mẹ́rin, àwọn èèyàn wí dáadáa. Ẹni la ilaha illallah. Ẹni tó lẹ́mọ̀ wọn wájú tó fẹ́kọ́ ọmọ rẹ̀ ọdún olú ọmọ. Bá wí lẹ́lẹ́ pé la ilaha illallah. Ọdún mẹ́rin lọ́wọ́ ọmọ mẹ́rin. Àti Nàìjíríà tù la
لا إله إلا آمننا لا إله إلا هو. عرفا ولا أزيد عليك كيف لا إله إلا الله. wọ́n ní ìjọ tí jìbì dí àbẹ́bí ádámà àrí ẹ̀mí dáadáa jama. عليه الصلاة والسلام. lamma khalaqa Allahu ádámà alayhi salam gbẹ̀tọ́ wọn bá parí iṣẹ́ ó parí iṣẹ́ dá àbẹ́bí ádámà tán. ọlọ́wọ́n ní ká ànábì ádámà ó dìde wọ́n ní àkọ́kọ́ ojú dánábì ádámà ọ̀kọ̀ọ̀kọ́ gbé báyìí èyí tí ó rí báyìí alẹ́ àti ọlọ́run lórí. Allahu akbar. àwọn tẹ̀lé mọ́mìnì ó rí àyàrá sí ọlọ́run bí tí wọ́n rí tó jù rẹ̀ kọ́kọ́ lọ bẹ̀ òun ni la ilaha illallah muhammadu rasulullah. sallallahu alaihi wasallam. ẹ̀yẹ́ kẹta kọ́lá mẹ́lẹ̀ ma sha Allah. anábí adamu wa débi wọn ni a mo ti mọ̀ pé la ilaha illallah wọ́n sọ bá a kan fọ́lọ́ tó dá mi là ń pè ní Allah kọ́dà muhammadu rasulullah ti bẹ́ẹ̀ yìí o. sallallahu alaihi wasallam. ó dà pé ẹnìkan tó tiẹ̀ tó yàtọ̀ ni o. ọlọ́ni wàá dámà torí ẹni tá a gbẹ́ mọ́mọ́dù jẹ́ mẹ́mẹ́ o ọ̀kan ló jẹ́ nù àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ inú ànábì ádámà wá dùn ara rẹ̀ wá yá sàṣà yá láwọn tí ọmọ ẹ̀jẹ̀ lára àmì náà lára mọ́mọ́dù yìí wá ọwọ́ dúpẹ́ fọlọ́ ọjọ́ náà ọwọ́ tìrì mọ́mìnì òun ló fà á níjọ́ tó lọ́wọ́ bá lé ádámà kúrò nínú àlìjẹ́nà nígbà tó jẹ èso àtìyàwó rẹ̀ tí wọ́n súnmọ́ èso tó lọ́nà ọmọ súnmọ́ níjọ́ tó lọ́wọ́ ọgbọ́n gbà sí kẹrẹ̀ ìwọ̀n níjọ́ tó wọ́n ti kí àá ọlọ́run dákọ̀ la ilaha illallah ó sì fi Muhammad síra rẹ̀ bí n bá fi Muhammad yìí pè é yóò dá mi lóhùn a máa bí ọmọ sọ̀rọ̀ ń gbé kí lànàbí Ádámà fi bẹ lóhùn tọ́lọ̀ fi wá gbà sí kẹrẹ̀ ànábì rẹ̀ wọ́n sì ní wọ́n bẹ̀rẹ̀ àti ẹlẹ́ẹ̀kẹfà la ilaha illallah òun ni pé àwọn ọmọ mẹ́rin àbáṣe mọ́ mẹ́rin àwọn àfọ́ àwọn bá wọlé tányányẹ́ wọ́n á ní àti Allahu àti Muhammadu ọ̀kan náà ni wọ́n. bẹ́ẹ̀ ni kò sí rọ́mbẹ̀. bẹ́ẹ̀ ni kò sí rọ́mbẹ̀. àti Allahu àti Muhammadu kò sí rọ́mbẹ̀. Muhammadu aráàfin mẹ́rin Allahu aráàfin mẹ́rin sẹ́yìn wọn mẹ́rin. wà gbọ́ wà lọ lè kọ́ la ilaha illallah kalẹ̀. bàbá kọ́ tẹ́ wà kọ́ Muhammadu Rasulullah tẹ̀lé. Ó ti ka la ilaha illallah rẹ̀ lẹ̀ kàtọ́ jẹ́ àfi méjì láhùn náà. Muhammadu Rasulullah náà àfi méjì láhùn náà. Ẹ ti parí ọlọ́run jama. Àwọn bá wa ní ọ̀dà àti la ilaha illallah àti Muhammadu Rasulullah òun lọ́wọ́ fi gbé ayé ró. Àwọn bá nílò ìtọ́ ni ẹ̀kúrọ̀. A ní ọ̀sán ayé àti lóru ayé. Wákàtí méjìlá fún ọ̀sán. Wákàtí méjìlá fún òru. Ẹ wá sí ipò àti méjìlá ọ̀sán àti méjìlá òru ọjọ́ mélòó jẹ́ máa ẹ̀rí dáadáa 12 Muhammadu àti 12 Allah ọjọ́ mélòó jẹ́ máa wọ́n ní láyé alọ́lọ́ fi gbẹ́yẹ́rú àti Muhammadu sórí láyé. بالله العلي العظيم بدل وبدل بلم ولا اله الا الله محمد رسول الله لا اله الا الله محمد رسول الله لا اله الا الله محمد رسول الله لا اله الا الله ايه وين يا جماعه لا اله الا الله محمد رسول الله محمد رسول الله ومن قالها bí yàn bá wí bá ti wí mọ̀kòlísọ̀n tó sì gbà bẹ́ẹ̀ tó wí torí ọlọ́wọ́ bá àfáàní kàfàrà ánìwò àbọ̀gbọ́ kò fírọ̀ ánìwò lónúbù sànẹ́tì bí yàn bá wí bá ti rárá wí la ilaha illallah Rasulullah bàbá wí bẹ́ẹ̀ kò fírọ̀ ánìwò lónúbù sànà ó dídí ẹ̀ṣẹ̀ tó bá forí bí ọdún kan ṣẹ̀ bí ọba ti lẹ́bọ̀ ọ́nú
ẹbí yàn wílẹ̀ ẹni tó wílẹ̀ rẹ̀ lọ́kọ̀ ṣẹ̀fẹ́ náà kọ́ ló wí. ما شاء الله bọ́ọ̀ ti bẹ̀kẹ̀ la ilaha illallah Muhammadu Rasulullah bó ti jẹ́ méjìlá nẹ̀ kó fìrọ̀ ọ́ ní wọn tó ní òbí sára ó ní di ẹ̀sẹ̀ ọdún kan náà ó sì parẹ́ fọ́ lábẹ́lá yàrá láwọn ẹ̀. وكل ما في الزمان من عذابه abẹ́rẹ́ fún mi máa fi sàmà lẹ́mí ní àjàbẹ́ gbogbo tó dáa tá a máa rí láyé abáni tó dáa àpapọ̀ ọmọ dábẹ̀. àjẹ́bù ìtọ́jú máa dáa ìtọ́jú máa dáa. la ilaha illa najatuna wa amanna la ilaha illa ẹnìkan lẹ́gbẹ̀rẹ́ wá fi ọmọ kan àjẹ́bù wónù wọn ni àyàwó lágbájá máa rẹwà púpọ̀ ìmọ̀ ìsẹ̀ni ilé mà púpọ̀ èèmà rẹ̀ tí ń bẹ́rẹ̀ rẹ̀ tó fi rẹwà la ilaha illallah lágbájá kọ́ ilé kan ilé àyàwó lórí àwọn síbí ìlà kíkiri ọjà bọ́ ni bí wọ́n dábàá ní la ilaha illallah lọ́wọ́ bá tẹ́wọ̀ yìí wọ́n náà kọ́ rẹ̀ tó jù bẹ́ẹ̀ lọ. lágbájá ra mọ́tò lágbájá lọ Mákà ipò kan ní wá ní ìwọ tó bá wọ́n kò wọ́n náwó la ilaha illallah síbẹ̀ Ọlọ́run sì wọ́n la pé nínú gbogbo àgbáláyé èmi nìkan náà mọ̀ dáyọ̀ bẹ́ẹ̀ tí ó kẹ́ ẹ̀kọ́ tó wọ́n nìkan náà ó sì fọwọ́ lọ́wọ́ ìkó wọ́n la fẹ́. àjẹ́bù la ilaha illa najatuna la ilaha illa wa amanna la ilaha illa ọ̀rọ̀ mọ́mìnì ọ̀rọ̀ àdínú lè darí wáyé. ọ̀rọ̀ mẹ́fà ẹ̀ bá ń pariwo Ọlọ́run dáadáa jẹ̀ bá. ẹ̀rọ àwọn àti mílá ti mẹ́ dáadáa lọ́wọ́ yìí kí ọmọ yìí yá ìyá ìlà ìwé tó lọ́ọ́ máa ṣe fún yẹn. níyàn bá àgbẹ̀ wáyé lápẹ́jà wọn lòun ọ̀tọ́ gbé ọ̀dájà alẹ́ kò jèrè ẹ̀ sọ fún pé kọ́mọ lẹ́sẹ̀ la ilaha illallah. àbẹ́ ẹgbà wá ọmọ yìí ń bà wá núdí ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ yé wa mọ́ ẹ bí àwọn àfa ẹ̀ ní ká bá wọn hàn án fún lọ lè bá àwọn àfa kí wọ́n hàn la ilaha illallah òkọ́ máa rẹ̀ ẹ̀bùn Muhammadu Rasulullah nǹkan máa ló ń kà. wá tọrọ wá gbèsè nígbà ìwà tọrọ nítorí fẹ́ síbẹ̀ lágbájá kó tó di pé yóò mú lágbájá ní mo fẹ́ kọ́ máa ṣe ìfẹ́ kọ́ jalè mọ́ ìfẹ́ kọ́ parọ́ mọ́ ìfẹ́ kọ́ mutí mọ́ kó lè ọkọ rẹ ti mutí ọmọ rẹ ti mugbó ọfẹ lè mutọ díẹ̀ ọmọ rẹ ti mú kókó ẹni àbáyé bá wọn la ilaha illallah pọ̀ ọba lóyún ilé òfòyún sí wọ́n fi kàrin rẹ̀ yóò pọ̀ dáadáa kódà bọ́jà rẹ̀ ọ̀bá máa yá bẹ̀wẹ́bẹ̀ kan bó síbẹ̀ ọkọjà kalẹ̀ wọ́n náà lọ ra ń káyẹ̀ wọ́n náà lọ jẹ́ èmi àwọn ráìsì sí lébà mẹ́ta ráìsì wẹ́lẹ́wẹ́lẹ́ àwọn èèyàn mínírà òun náà ní mú nkẹ́ ńgbà wọn wàrà ní wọ́n á mú àkọ́kọ́ àtìyàwó agolo mílíkì ọ̀kọ́kọ́ ọ̀sọ́mù gbàgbọ́dá àdébàjẹ́ ó wá láyé la kódà ìwọ máa kíw tó wálé àmò kí òsín tó tó wọ́n náà rán bẹ́ẹ̀ hàn bí láyà dáàdì kọ́mọ́ ló ń kà bí láàyè alẹ́ àlẹ́yìí alẹ́ àlẹ́ wá gbé sọ́wọ́ báyìí wájú ọlọ́run wá wọlá pé ọ̀sẹ́ni tó lè jẹ́ tí mo gbé lọ́rọ̀ yìí tó jù ọ lọ mo ń gbàgbé kó mi Muhammadu Rasulullah kó mo wá fi ìfẹ́ tí ń bẹ láàrin ìrẹ́ àtànábì bìọ́ ní tí mo fẹ́rẹ̀ ẹ̀yà sì Yorùbá ànábì ní tí mo fẹ́rẹ̀ wá rí bẹ́ẹ̀ mo wá gbé mu àbí o pé kọ́mọ rẹ pé mú bẹ́ẹ̀ bùkátà rẹ bí yá nà ọ̀rọ̀ parí o. òkú ìyàwó ni olú mẹ́kọ̀ọ́ bí ayé lọ. ẹgbẹ́ wọn ní àbá lẹ́yìn tó máa tún ẹ lè wà ẹ̀rọ pé kẹsẹ́nu kẹsùn mi. bí a ń lọ yìí láyé láyé àjà ìhùnà wà á mọ̀ lọ́dọ̀ láyé láyé láyé. ọ̀pọ̀ tí máa mẹ́ka bá gbé la ilaha illallah. وإلى كتب لا إله إلا الله لا إله إلا الله وكل آمن قد علمه هذه المؤمن أعوذ بالله وأفاق لا إله
illallah àti Muhammadu Rasulullah wọ́n ní káwí fún wa pé àṣírí kẹfà tí ń bẹ lábẹ́ tó jẹ́ pé kò sí ń ta nà sí tọ́lọ́wọ̀n dáhùn bí ẹlẹ́ẹ̀kejì àbí láìláìkí mọ jápọ̀ nísìnyí báyìí la ilaha illallah Muhammadu Rasulullah àwọn àfáà wọ́n ní gbogbo kẹ́límà náà bó ti kò tóun la ilaha illallah Muhammadu Rasulullah wọ́n ní kẹ́límà méje ní mẹ́mẹ́. Allah. mẹ́rin mo gbé yàrá Méje. kẹ́límà méje ní mẹ́mẹ́. kẹ́límà àkọ́kọ́ la ẹlẹ́ẹ̀kejì ilaha ẹlẹ́ẹ̀kẹta illa ẹlẹ́ẹ̀kẹrin Allah ẹlẹ́ẹ̀kẹfà Muhammadu ẹlẹ́ẹ̀karùn Muhammadu ẹlẹ́ẹ̀karùn Muhammadu ẹlẹ́ẹ̀kẹfà Rasulu ẹlẹ́ẹ̀keje ni Allah ẹ̀sìn pariwo ọlọ́run jama. Kẹ́límà tẹ́ kiri bẹ́ẹ̀ wọ́n ní kẹ́límà kọ̀ọ̀kan lọ́wọ́ fi di ayéró. Allah. Kẹ́límà kọ̀ọ̀kan la ilaha illa Allah Muhammadu Rasulu láì. Allah. Najatuna la ilaha illa mẹ́rin pé iná méje ló wà. Allah. Àti ẹlẹ́kẹ̀ẹ́jẹ kan. Iná méje. Wọ́n ní bàbá máa wí láyé Allahu dáadáa. Kẹ́límà kọ̀ọ̀kan yìí. Ọlọ́wọ́ ọmọ fi tilẹ̀kùn náà kọ̀ọ̀kan fún ọ pé ní eléyìí ò ní wọ̀. Láyé Allahu ní ò ní wọ̀ làdọ́. Lá yóò ní làdọ́ ò ní wọ̀. Ìlà yóò ní sàkọ́rà ò ní wọ̀. Ilá yóò ní wùtọ́mà ò ní wọ̀. Allahu yóò ní Jahannama. Allahu náà ló ṣe ń tẹ́sí Jahannama tẹ́lẹ̀. Jahannama náà tẹ́lẹ̀ òun náà kẹrẹ. Jahannama kẹrẹ. Wọ́n ní wọ́n lọ lè di Allahu sí ní Jahannama àjọ wà kónú. Èmi pẹ̀lú ẹ̀ ibi Allahu bá wà àbá àkọ́mìnì gbogbo tí máa ń dún gbogbo nǹkan tí máa ń dún bí bá ṣe ń gbà gbogbo ṣàkíyèsí la ilaha illallah ní dúnú rẹ̀. وكل شيء يلوح بالملائكة. Wọ́n yẹ mọ́mìnì ẹ̀dá mọ̀ kẹ́hùn wọ́n ní kullu shay'in gbogbo nǹkan yàlúùrù tí bá ń kọ màràmàrà tí ń sáìn. Bí tí máa ń sáìn ní bá mọ́mìnì bí wọ́n náà máa ń sáìn dáadáa bọ́ bá ti máa sáìn tẹ́lẹ̀ ẹ̀dá ẹ̀ lo kírímù dẹ́ ń búra ó ní ìdíkò lo kírímù ó ní ìdíkò lo kírímù nínú ń búra sí. Bájílá lọ rẹ̀, àti la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha. وكل شيء يلوح بالملائكة. Àwọn ní gbogbo tí máa ń dẹ́ mọ̀ràmà. Ọ̀ṣọ́ tí mò ń jẹ́. لا إله إلا wọ́n ní tasuddu bábàn. Ara kẹ́límà kọ̀ọ̀kan tasuddu bábàn yóò mọ̀ wá tilẹ̀ kọ́ ẹ̀kọ́ kan bí àwọn oníwọ̀ náà. Allah. Kọ́lá kẹ́límà kọ̀ọ̀kan taftahu bábàn yóò mọ̀ tilẹ̀ kọ́ àlìjẹ́nà fún. Àlìjẹ́nà méye yìí ti ń bẹ yóò tilẹ̀ kọ́ ẹ̀kọ́. Láyé aláwùjọ bá ń wí abáwọn mẹ́rin ọjọ́ méje ní mẹ́nu ayé ọlọ́ni gbogbo ọjọ́ ayé òní bí ìbànújẹ́ lò. Allah. Bí a bá ń wí la ilaha illallah wọ́n la pé kẹ́límà ti mẹ́mẹ́ la ilaha illallah Muhammadu Rasulullah méje ni wọ́n. Ọlọ́run ni mo gba ti méje púpọ̀. Allah. Gbogbo tó bá jẹ́ méje bó ti rọra kú wọn la ilaha illallah bẹ̀ lọ́lọ́. Allahu akbar. Bó ti jẹ́ ọ̀nà lọ́wọ́ gbéra mọ́. Fóònù tó ń lò
ìjọ tí la ilaha illallah rẹ̀ bá kú wọn á ní fóònù búlò kò tán mọ́. wọn á ní kọ̀ọ̀kan sọ̀rọ̀ mọ́ àgbọ̀n tí ń wì òwúrò mọ́. àbá àwọn ọmọ mi ànàjà tù náà. la ilaha illallah Muhammad la ilaha illallah. àbá alẹ́lẹ́kẹ̀ ẹjọ́ wọ́n ní la ilaha illallah tá a máa wí ni wọ́n ní annabiya yadkhulu li abdu li jannata ẹ̀ ti pariwo ànábì. sallallahu alaihi wasallam. annabiya wọ́n ní torí la ilaha illallah tá a máa wí ni torí ẹ̀ yadkhulu li abdu li jannata ní ó mú gbogbo wa wà lí janna o. Allahu akbar. àní ìyá náà ní ìlà ọ̀sán àwàdà. àwàdà lè jàǹdà o. ìyá náà ní ìlà ọ̀sán àwàdà. àwàdà lè jàǹdà o. ìyá náà ní ìlà ọ̀sán àwàdà. àwàdà lè jàǹdà o. lásàkó láwàdà ní jẹ́ndà. Allah. lásàkó wọ́n á sọ̀látù wọ́n dákọ̀ la ilaha illallah. aláwọ̀ sọ̀rọ̀ yóò sẹ́yìn aláwọ̀ yìí ní àwọn àmàlẹ́ sẹ́yìn ní orí ìlàlẹ́ náà wọ́n sì wulẹ̀ jìnnà wá ní àbá àgbègbè bẹ́ẹ̀ ti wulẹ̀ àwọn ẹ̀ńgọ́ o. àwọn fẹ̀mí ẹ̀mí nílẹ̀ wa àwọn ẹ̀mí tí ó rí o ọ̀sìn fẹ́ bá náà ní sàádà wọ́n náà lọ rí báwọn. ọjọ́ ìwọ̀n ni wallahi thumma billahi alẹ́ àbí ilẹ̀ àdé bá a ti jòkó yìí gbogbo àwọn ààyè táyérò bí àwọn èèyàn sẹ́ńbẹ̀ ń àmàlẹ́kẹ́ lọ ní bẹ́ẹ̀ Allah. mo jòkó Sheikh Mahmood àti Sheikh Adam àwọn spéèsì kan bẹ láàrin wa bá ti jòkó yìí àwọn mọ̀hárò pa wà láǹfọwọ́ gbà àmàlẹ́kà kan láǹfọwọ́ gbà wọ́n ń sún fún wa ni Allahu akbar. táà lè bí wọn àdébílá àmàlẹ́kà kan bẹ àmàlẹ́kà aláàánú àmàlẹ́kà àlùbáríkà àmàlẹ́kà táwí àwọn ènìyàn mọ́mìnì àmàlẹ́kà náà ọlọ́mọdé àjáde bàbá wọn tàdá pẹ́. àmín. Subhana Allah walhamdulillah astaghfirullah. Bolajilo. Annabi ya yadkhulu li abdu li jannata. Gbogbo ẹni wà lè jẹ́nà láìláì lọ́dún wà jẹ́nà. Àwọn ìṣẹ̀lẹ̀ wọ́n ní wọ́n ní àná nígbà ògbójọ́ kan àti bá ń pariwo ànábì. Ànábì wa ní aṣáájú. Ànábì ní wíwò. Allah ilaha illallah wa anni rasulullah. Ànábì ní mo gbà pé sọ̀sọ́ máa kan àfọlọ́hún èmi gẹ́gẹ́ sórí sẹ́rẹ̀. Allahu akbar. Ànábì wa ní ẹ̀rọ ọbẹ̀ mi o bí mo tún dáa wù yìí àṣìhádù ẹ̀yìn bẹ̀rẹ̀ kẹ́kọ̀ọ́ jẹ̀mọ́. àṣìhádù. Allah ilaha illallah wa anna muhammadan rasulullah. Ànábì ní la yaliqa Allaha bihi ma abudun ghayru shakin fihima fayujiba anil janna. Ànábì nìkan ò ní wí bẹ́ẹ̀ ti wí ẹnìkan kan ò ní wí bẹ́ẹ̀ ti wí tó sì gbà dọ́kàn rẹ̀ pé tó ń wí òdodo ni tí ò sí ìbẹ́gì fayujiba anil janna kí nǹkan kan wá sẹ́kù tí wàá lówó dínà fún gbogbo náà janna wọ̀. Ànábì ní kò sóńtọ̀. tó bá fi lè rí la ilaha illallah la ilaha illallah la ilaha illallah tó bẹ́ẹ̀ rí wí bá a ti ń jọ ń wí tó ń wí la ilaha illallah wí. Ànábì ní kò sí nǹkan kan náà fayujiba anil jannati tí ó wà dínà rẹ̀ kó ní wà lìjẹ́ náà. Allahu alaihi wasallam. dákun bẹ̀bẹ̀ la ilaha illallah. mo wí ẹ̀ka bá wí kí n bẹ́ẹ̀ rà. wàkúlù lè òkúlì gbogbo tí ń jẹ́ ìran làákàyè. lágbàjá máa lọ́bẹ̀rẹ̀ rẹ̀ máa mú gan. lágbàjá ọmọ kéwú dáadáa. lágbàjá máa mọ̀ wẹ́yìn púpọ̀ ọmọ ìgbọ̀nsẹ̀ ìdàpá kò sí ìrànṣẹ́ tẹ́ ẹ bá gbé dọ́dọ̀ rẹ̀ tí kì í mọ̀. bí a ń nà ń láyé
kọ̀tí fáyìmù tí wọ́n ń ké yé wọn tí wọ́n ń ké yé wọn nítorí pé wọ́n gbà pé kò tó bá kà bọ́ lọ́wọ́ ìdájọ́ ẹ̀ka ibi tó ti máa bá àkúrọ̀ mọ̀ ọwọ́ ń kọ́ ẹ̀dì ọkọ̀ jáàmù ọwọ́ ní ìwé ìgbélú lè ń wà ìwé ìgbélú ọwọ́ ń sunkún kí lókòtí ayọ́ lọ billahi ayé alì ilẹ̀ àbí ọba mọ́mẹ́ni bí ẹ bá wílá ilẹ̀ ilẹ̀ lọ́wọ́ dọ́mà àlìjẹ́nà anábìlọ́ fún ẹgbẹ́yà ó ní láyẹ̀lẹ̀kọ́ yọ́ àbí ìmá abúdún wọ́yìrò ṣáàkì fíìmà fàyíò jìbà ánìlìjẹ́nà anábìlẹ́ nìkan kan wọ́n ní pàdé ọlọ́run wọ́n wá wílá ilẹ̀ lọ́wọ́ ńgbà tó wà láyé kí nǹkan kan wá dí lówó láti mọ́ra àlìjẹ́nà wọ̀ kò sí nǹkan náà. Ọdún mẹ́jọ, àṣírí ńlẹ́lẹ́ sán, tí ń bẹ̀rẹ̀ la ilaha illallah. Àwọn bá ní man kana annahu man kana akhiru kalami la ilaha illallah. La ilaha illallah. Akhiru kalami min ad-dunya la ilaha illallah dakhala al-jannah. Allahu akbar. Ànábì ní ẹni bá ń pọ̀ ká kú lówó. Tí màláíkà kú kalẹ̀ fún lé rẹ̀ tí ń bẹ̀rẹ̀ nù ọ̀nà rẹ̀. Lẹ́yìn tí gbogbo àjọ jẹ gbèsè rẹ̀ ẹnìkan ò rí kú bí halẹ̀ mára wọn. Ẹnìkan kan ò rí kú bí halẹ̀ mára wọn. Ẹnìkan ọ̀rẹ́ nìkan ṣe kéríkà àbí kílọ̀ lónìí orí. Ẹnìkan ọ̀rẹ́ nìkan bínú sí òòrò. Ẹnìkan ọ̀rẹ́ nìkan mọ́ lójú. Àwọn tẹ̀ yóò ní máa lọ́mọ ìdájí ọlọ́run ọba aláwùsá ti bá gbogbo abọ́bù kátà ẹnìkan ọ̀rẹ́ nìkan bínú sí. Àṣẹjọ́ ti lẹ́ẹ̀lá àwọn ọ̀nà láìlá ìlà ẹ̀nà mínà ṣe ìlàkùnmà lẹ́ẹ̀kùnmà kí ni wọ́n ni wa àwọn ni àwọn Amadu Shauki àwọn Rọ̀sọ́bí àwọn Labid àwọn kìnnìkan Azọ́nàbùnú Sábìt àwọn kọrin lọ́lọ́báwá àwọn Yorùbá ẹjẹ́ wa náà modernize ti wa náà ẹgbọ́ ní Saheed Kọ̀mọ̀rí àti Saheed Hakeem akọrin ọ̀dọ̀gbọ́n Saheed Òṣùpá ó ní ẹnìkan ọ̀rẹ́ nìkan bínú sí òòrò ẹnìkan ọ̀rẹ́ nìkan bínú sí rántí àyí kìnnìkan ẹ̀ nígbà lọ́mọ ìdáyé ọlọ́run ọba aláwùsá ti kọ̀bá gbogbo wa bọ́ọ̀bù kátà ọlọ́run ọ̀dọ̀ ọba ní ọ̀dà tánibọ̀ bọ́ọ̀bù kátà tiẹ̀ ẹnìkan ọ̀rẹ́ nìkan bínú lóòótọ́ ló wì àbá àwọn ọ̀rẹ́ nì ní ẹbá jẹ́ àbá ọ̀rẹ́ bá gbàdá rẹ̀ wọ́n kù díẹ̀ kátà. Nàìjẹ́ tùlẹ̀ láìlá Màálù kúnnù jàbá ìlọ́gbà ní ìdáwà. Màálù kí ni mo gbé mọ́ àwọn ọmọ mẹ́rin. Ó ní ànábì ní man kana, bábalẹ̀ ọgbọ́. Man kana akhiru kalami la ilaha illallah. Mina dúnìyà. Ànábì ní dakhala li jannata. Ànábì ní tó bá jáde pé tó wí gbẹ̀yìn ayé la ilaha illallah bá ní. Làwọn àbá lànàbì bí ní ẹ̀sìn yóò bá nílà Muhammad. Ànábì ní yakinu mautakum. Àwọn àbáwá ní mautakum bẹ̀rún pẹ̀lú tó ti kú tẹ́yẹn. Aláàjì wá lé ọlọ́kan Aláàjì Muhammadul Jami Muhammadul Jami kálukú sí pẹ̀lẹ́ alẹ́ èjì ẹ̀ta tá àmúra tá à ń palẹ̀ máa fi sùn. Muhammadul Jami alẹ́ èjì ẹ̀ta tá à ń palẹ̀ máa fi sùn. Mojòkónú lẹ́nà ni mo bá gbàgbọ́ náà tó sọ láwù. Mo ní yé kí ló ṣẹlẹ̀ gbogbo kaba sẹ́yìn náà àwọn ẹgbẹ́ wọ́n o yéé ọlọ́run máa ní àmábì ẹ̀kan náà àmàmí pé ẹ lọ́ta ẹ̀lẹ́ ewu tí ń ṣẹlẹ̀ mi ò kọ́kọ́ já ẹ lọ́ta kí ní ṣẹlẹ̀ wọ́n wá lọ léwu nígbà wọn adé wọn múlá báyìí wọn ni wọ́n ní bàbá kan ló kún ilé ọlọ́kan àbàbá wo ni àná mo wá ní àti mo sì ní kandidate ilé ọlọ́kan mo wá bẹ àbùrọ̀sídì awọ́fà kí ní ń ṣẹlẹ̀ ta ló kú lé
ó ní aláàjì ilé àwọn olókùn mo ní yé bàbá dáadáa ni Allah. onílùú bàbá wọn Masha Allah. bàbá wa tán wa Mákàmá wa ń lọrin first Makama of Ìlọrin bàbá náà dáa débi pé gbogbo àwọn ọmọ kéékèèké àwọn bàbá ọlọ́pàá Abdul Maliki tó kú sí Mẹ́kà àti bàbá alẹ́ Mágàjí yìí bàbá ọlọ́run òróró àwọn mẹ́tẹ̀ẹ̀ta ládùúgbò wa ti ń jẹ́ kàràkàrà abẹ́ mi àwọn ẹni máa ń lé wa lọ lé kéwú Masha Allah. àwọn ni wọ́n lé wa lọ lé kéwú bàbá náà wà lọ ọlọ́pàá yọrí sí wọn. Àmín. àwọn ọmọ mẹ́rin nígbà gbígbà wọn gbé lẹ́kì ní ọmọ ọ̀tá ọkọ̀ anábì ní àwọn òkú yín máa ń kọ́ kàkú lọ́wọ́ ọ̀tá kún bẹ̀ òun fábálẹ̀ bàbá ọ̀tá kún àǹfààní kí n ṣe tó kú náà o èyí tẹ́ ń pọ̀ kàkú lọ́wọ́ àníbi máa ti kọ́ kàkú ẹ máa nù wọn ní la ilaha illallah la ilaha illallah ẹ̀yìn ìyá wọn bàbá wa bàbá yẹn náà fẹ́ kú lẹ́gbẹ̀ẹ́ wa ẹjọ́ kọ́ la máa rò kẹ̀kẹ́ kú o la ilaha illallah lẹ́mà pa wọlé gbẹ̀rẹ̀ àníbi ní man kana akhiru kalamihi la ilaha illallah ẹnikẹ́ni tó bá jásí pé la ilaha illallah lọ́ba rí gbẹ̀yìn dakhala al-janna ọdún al-janna. Wa kullu ma yashtaki ala sabami. ẹ máa ń gé dáadáa jàmá. Shifa'u la ilaha illa najatuna. La ilaha illa wa amanana la ilaha illa Allah. La ilaha illallah. alábìnrin gbogbo àwọn afáàní wọn ní gbogbo ẹni tí máa ń ké bí ara nìmí ni ọgbẹ́dùn ni jẹ́jíjẹ́jí ń dààmú rẹ ni erí ń fọ́ ni ibà ló mọ́ ni ara ń wọ́ ni gbogbo àìsàn ní sí ọ ọwọ́ ń kéèkì bí ẹgbàmí àwọn afáàní lónìí ọ̀rọ̀ lè mọ̀. Shifa'u ìwòsàn rẹ la ilaha illa wọ́n wọ́n láyé láwọn ni ẹ̀rẹ́ ṣàkíyèsí ẹ̀ dáadáa àwọn aláwọ̀ àfọwọ́n lọ ní ara wọn máa ń jí pépé bàbá wa gbóǹtàdà ló lọ́mú tàdárí bàbá pẹ́ ẹ̀sẹ̀ àmínà ọlọ́jà rí bàbá wa gbóǹtàdà pẹ́ bí bàbá ti dàgbà wọn náà wọ́n bá dé erí fún àtàlátù àbílẹ̀ ayélujára lọ́wọ́ bàbá máa mìíràn la ilaha illa huwa la ilaha illa mọ́jìlá wà tóun náà wọ́n wá sí la ilaha illa huwa ohun àgbàlagbà yọ́mọ̀ wá jákè lára àwọn ọ̀dọ́ la ilaha illa anta la ilaha illa huwa la ilaha illa Allahu bàbá abẹ́bọ́ ni la ilaha illa Allah bàbá nù la ilaha illa Allahu la ilaha illa Allahu la ilaha illa Allahu ẹ̀wọ́n ní bàbá wa ń jí pépé bí bá àti ń sọ̀rọ̀ ìgbà bá ti dàgbà tó náà ó wáyé pé wákàtí kan wọ́n bá fi ṣe wá sí lásùbá ní mọ́tà ti gbogbo orí ìlú ọ̀pọ̀ ti ṣe ọmọdún mélòó ní ọjọ́ lè sùn tó lè dúró mọ́ àwọn lẹ́yìn yìí náà ní bẹ́yẹn bá máa ń dààmú rẹ máa ti láyé láyé lọ àwọn ẹ máa ràgbó káyọ̀ alágbó lè máa tà dáadáa àwọn àwọn mẹ́rin lọ́wọ́ bọ́n tàrà àgbọ́n ti ń dẹ́ ẹ̀ ó pupa mi ti ń sáìn àbọ̀ wọn tàrà àgbọ́n ti ń yọ tẹ́yọ bí ọjọ́ má ti dàgbà tó ní ọ̀dọ́ tó rásọ gidi wọ̀ bí wọ́n wọ́n Masha Allah. ẹ̀sẹ̀ wọn lẹ́yìn bí àbájẹwà tó ní aṣọ ìjábọ́ lọ́rùn wọn wọ́n wá jẹ tó wá tẹ̀ka lù ọ́ pé ní bàbá wa sà ọwọ́ amúnádóko débi wípé bọ́ọ̀bá náà ń ọ̀dọ̀ ọwọ́ ọ̀dọ́ wa ń dọ́gbọ́n kan arábàrà gbá fún bàbá dákẹ́ fún ọ wàláhì bàbá kan dákẹ́ ni wọ́n máa ti rán parí. ìyá fọwọ́sà máa ń ná tàwọn àwọn bá ní àdìrí kẹlìmà pẹ̀lú ọ̀nà ìlàlá táwọn yóò alìmọ̀báraka tọ́lá albarka yìí wọ́n ni a nà àfùdọ́lù máa nà tọ́kọ̀ bí ilé abúlù ẹ̀yàwó tó bá jí láàárọ̀ lónìí bẹ́ẹ̀ tí ń jòkó látàárọ̀ ní tẹ́ láti gbàlá déyìn láti dákò ìlàlá táwọn ní bàbá ajọ́ lè kìí yá mọ́ lọ́wọ́ wà yọ sí wánú fáìlì pé ọjọ́ tó wí láìláìlá lọ́wọ́ ni
kò síṣẹ́ eré tó ṣe tó lọ́lá lọ́dọ̀ Ọlọ́run tó la ilaha illallah tó wí. Allah. ẹni bó yàmẹ́ Na'am. anábì lórí bẹ́ẹ̀ ti bá yọba anábì àmàmà Sallallahu alaihi wasallam. ẹni náà àfùdánù máa kúlìtù ànà wà nábì yúnà min qabli la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir. anábì ni tó lọ́lá jù máa kúlìtù ànà tèmi ànábì máa wí tó lọ́lá jù lọ́dọ̀ Ọlọ́run kódà wà nábì yúnà min qabli àtàwọn tó ti lọ síwájú mi láwọn ànábì Ọlọ́run òní la ilaha illallah ẹ̀yìn kan ti gbọ́dọ̀ máa La ilaha illallah. wahdahu la sharika lahu Wahdahu la sharika lahu. lahul mulku Lahul mulku wa lahul hamdu wa lahul hamdu wa huwa wa huwa ala kulli shay'in ala kulli shay'in qadir. qadir. bára bí dínáwó nù bẹ́ẹ̀ ti bá wí ẹ̀yìn yá wa bí ẹ bá wí ọ̀yọ̀ kan bá ti jọ wí anábì ní Ọlọ́run wa wọnú ẹ̀ṣẹ̀ rẹ̀ yóò wá wu ẹ̀ṣẹ̀ ńláńlá tó tóbi mẹ́wàá yọ parẹ́ Allah. ipò ńláńlá lọ́dọ̀ Ọlọ́run yóò gbé sí ọdún mélòó Odi méjì. ẹ̀ṣẹ̀ ńláńlá lọ́dọ̀ Ọlọ́run yóò tún wá ní ọjẹ́ tiẹ̀ mẹ́wàá ọdún mélòó Odi mẹ́ta. mẹ́wàá ń bẹ̀wọ̀ ọ̀nà mẹ́ta ọdún mélòó jẹ́ mẹ́ta Láti nù. odi 30 lórí la ilaha illallah nìkan ẹ̀yin bẹ́ẹ̀ ni la ilaha illallah La ilaha illallah. wahdahu la sharika lahu Wahdahu la sharika lahu. lahul mulku Lahul mulku wa lahul hamdu wa lahul hamdu wa huwa wa huwa ala kulli shay'in ala kulli qadir. shay'in qadir. anajatuna La ilaha illallah. La ilaha illallah. mẹ́rin Na'am. ẹwà jẹ́ wí rẹ̀ fún wa ká máa lọlé àwọn àbáwọn bí àwọn anábì lójú rẹ̀ fún wa Sallallahu alaihi wasallam. ti dá ẹ̀ bá ń dágbà anábì dáadáa Sallallahu alaihi wasallam. Abdullahi ibn Umar lọ́gbọ̀rọ̀ yíwá o Na'am. anábì ní nà Nuhan anábì ní ẹ̀rí anábì Nuhu ndẹ́mi rẹ̀ kún ní tọ́pọ̀pọ̀ ojú omi náà yàgẹ́sì anábì Nuhu kọ́lá lébù ní ìdá mọ́tì anábì Nuhu wá ń pọ̀ kàkú lọ́wọ́ ọwọ́ akpọ̀ ọmọ rẹ̀ dògbò pé ìwọ́n máa bẹ jòkó bàkọ́lá anábì Nuhu wá sọ́mọ́ rẹ̀ pé ìwọ́n máa bẹ o amòrúkà àbọ̀ ọ̀gbọ́n mìíní Na'am. amòrúkà bí la ilaha illallah anábì Nuhu ni wọ́n máa mi àsọ́ọ́lẹ̀ mẹ́tí fún ọ kùndí àtírí tí gbé fún ọ èyí tí ń lọ òun tí ń lọ báyìí o la ilaha illallah òun ni kọ́ máa ilaha illallah láàárọ̀ rẹ la ilaha illallah ni lọ́sàn rẹ la ilaha illallah ni lálẹ́ rẹ la ilaha illallah ni ọmọ wí o àánàkùnmọ̀lá gbogbo àwọn àyàwó nígbà bó ń tàdá ọmọ ọgbọ̀n Allah. gbogbo àwọn bàbá bẹ̀yìn lé torí Ọlọ́run agbàbá gbọ́ tàdá lánàá ibẹ̀ torí Ọlọ́run lábẹ̀yìn bàbá torí Ọlọ́run agbàbá bẹ̀yìn torí Ọlọ́run agbàbá bẹ̀yìn torí Ọlọ́run Allah. agbàbá bẹ̀yìn torí Ọlọ́run. Najatu. Ayọ̀ ìdógbà ìdógbàdà àánàkùnmọ̀lá ẹni àánàkùnmọ̀lá 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 ọlọ́run yá rí bàbá pé bàbá wọn tẹ̀lé àtẹ̀rí ń jòkó lálẹ́ yìí àwọn ni wọ́n dá lọ́dọ̀ bàbá wa lákàárùn-ún àwọn ni wọ́n dá lọ́dọ̀ bàbá lákàárùn-ún láfilé fírí àti wáyé àárín àwọn láàrin wọn àti bàbá lákàárùn tó ní àyíká àti síwájú yọ dàrú làwọn fi fírí àti wáyé ọlọ́run bàbá àfọ̀rọ̀ yín lé lọ́wọ́ Allahu akbar. àfọwọ́n àgbàlagbà tí wọ́n sẹ̀yìn ilé àbí bẹ́lọ̀ fún yín mo tún wá fi ìgbà fún yín pẹ̀lú bàbá wọn tàdá àtòlé Masha Allah. bàbá lè ní ìdòkó yìí wọ́n gbà fún bàbá púpọ̀ Masha Allah. bá a ti máa ń kun ẹ má bínú o àti aláàjì bínú bá a ti máa ń gbé ọgọ́ Masha Allah. àti ẹ̀lẹ́ bàbá kàkà kẹ́ àdínì fún mọ́sálásí gbogbo mọ́sálásí kòkòrò àti gbogbo agbègbè rẹ̀ ibi bàbá bá ń lọ ibẹ̀ ni wọ́n ń lọ mo fi ìmúna bẹ́lọ̀ fún yìí gbogbo ní tẹ̀ bá lọ lọ́wọ́ máa tẹ̀lé débẹ̀. Àmín. wallahi tallahi nínú ọjọ́ tá a sọ orí ire lójú òní wà Masha Allah. bí ìjòkó yìí wallahi bàbá ń dára lójú òkú wáyé. Masha Allah. ẹ wá jẹ́ ìwọ yọ̀ kẹ́ntẹ́ wí ìdágbẹ́lú ọ̀dá wọn kọ́ àwọn wọn wá sàdúrà fún wọn lálẹ́ yìí. Masha Allah. ẹ yọnu sí abẹ́ yọnu sí jama Ẹ̀yọ́ fúsí. anabi nuwa ni wọ́n ma mi. amuruka bí la ilaha illallah anabi nuwa ni wọ́n ma mi. ntọ́ ma wí ti bá ti kú tán àti kí n tó kú òun la ilaha illallah
Allah. wọ́n ní fàyínà ó ní láwùdí àti àbọ̀ ọ̀gbọ́n mọ́mìnì Na'am. ọ̀gbọ́n ó ní fàyínà sàmà sábà orí sẹ́mà méjèèjì wàlẹ̀ àròdìnà sábà àti ilẹ̀ méjèèjì láwùdí àti fi káfàtì tá a bá gbé e sínú skéèlì kan ọ̀gbọ́n mọ́mìnì Na'am. àbọ̀ ọ̀gbọ́n wàwùdí àti wàwùdí àti la ilaha illallah fi káfà táwọn agbé la ilaha illallah náà sí skéèlì kejì tí máa ní skéèlì méjì ojú kan tẹ̀sùn àbẹ́ẹ̀kọ́ ni Na'am. gbogbo sẹ́mà àti tí ń bẹnu rẹ̀ gbogbo lẹ́lẹ̀ àti tí ń bẹnu rẹ̀ ká gbé sínú apẹ̀rẹ̀ skéèlì kan wọ́n wá gbé la ilaha illallah èèyàn kan tó wí wọ́n á gbé nínú apẹ̀rẹ̀ skéèlì kejì anábìjú wa ni wọ́n mọ̀ mi onímọ̀jẹ̀ntọ́ ọjà àti bìhínà la ilaha illallah. Allah. èyí tí ó tẹ̀sùn wọn tí ó lágbára jù òun èyí tí la ilaha illallah bá mẹ́mẹ́rẹ̀. anábìjú wa ni wọ́n mọ̀ mi ọlọ́lẹ̀ mọ̀ bọ́lá ti wá jùlọ ọmọ la ilaha illallah gbogbo bí o bá dé ọmọ kún lójú àwọn èèyàn Allah. ọmọ tóbi lójú àwọn èèyàn bí bá ti wá fọwọ́ jábújámú la ilaha illallah wọ tán fún un. Allahu akbar. ó bá wá jí láàárọ̀ àwọn bàbá wọn dára ní wí fún ọ ọlọ́mọba lọ ráyè la ilaha illallah la ilaha illallah la ilaha wa mọ́tò ṣùgbọ́n rẹ̀ tí ọgọ́rùn-ún mọ́kànlá àti mọ́kànlá ọlọ́mọba lọ ráyè rẹ̀ 1111 la ilaha illallah lẹ́yìn tó lọ yányányányányányán lọ́kọ́ la ilaha illallah la ilaha illallah ọlọ́mọba lọ ráyè rẹ̀ ọkọ̀ sí ọyọ̀ kan ọwọ́ àtúnṣe mẹ́wàá ọmọ wa tẹ̀sùbá pọ̀ kan máa ọwọ́ tẹ̀sùbá rẹ̀ wá jẹ́ mọ́kànlá ọba wa parí ẹ̀ tábáhùn wá sí la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir wá wá sí ọgọ́rùn-ún kàti mọ́kànlá péré. bó mo ti wá lé ẹlẹ́ fún yí pẹ̀lú yọ̀dá àfọ́gbọ̀ntàdá pẹ̀lú yọ̀dá balẹ̀jẹ́ àgbà pẹ̀lú yọ̀dá gbogbo àwọn ìkàyèkàn tó wọ́n fi di àdúgbò yìí tí wọ́n ń gbọ́ abáyìí tí wọ́n sì yọnú sí bẹ́ẹ̀ pẹ̀lú yọ̀dá gbogbo àwọn ẹlọ́run tó gbé sí lọ́rin pẹ̀lú yọ̀dá lọ́wọ́ ti bẹ́ẹ̀ àti Muhammadu ti bẹ́ẹ̀ Allah. gbogbo ń tọ́ bá dájú ẹ̀kọ́ lọ́wọ́ dọ̀ lóhun Allahu akbar. ẹsẹ̀ mẹ́ni báwọn Na'am. ọ̀dà bùkátà wa kan òkè ó rójútu ara rẹ̀ mọ́ abámínú ọgbọ́n Ya Allah. wọ́n wá ń dààmú rẹ̀ wọ́n fi tí náà rẹ̀ wọ́n rán lẹ́mà ó ti yẹ ibẹ̀ wọ́n jòkó wọ́n ti la ilaha illallah la ilaha illallah bó ti séwu náà ni ọgọ́rùn-ún mọ́kànlá àti mọ́kànlá wọ́n sí bẹ́ẹ̀ ọjọ́ kakọ́ ló fi ṣe o lè ṣe bóṣù mẹ́ta ọ̀ṣù ayọ̀ 41 days o lè ṣe bẹ́ẹ̀ ọ̀pọ̀ ọ̀rọ̀ àgbẹ̀ ọjọ́ kakọ́ o ọjọ́ méje ọba ẹlẹ́ẹ̀kẹ́ tí wọ́n wíwù bọ́bá wá sí tó wá sí la ilaha illa anta subhanaka inni kuntu minadh dhalimina ọgọ́rùn-ún kàtí mẹ́kànlá Allah. ó ní mélòó jẹ́ máa Ó di méjì. ó ní méjì ọ̀dà àfáà ẹ̀mí ọ̀dà wàrà ìrárá lójúmọ́ má máa jí lójúmọ́ má làárọ̀ láláì rí gbólóhùn la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir tẹ̀sùbá kọ̀ọ̀kan máa wí láàárọ̀ tẹ̀sùbá kọ̀ọ̀kan máa wí lálẹ́ gbogbo tí máa ń jẹ́ àràbànújẹ́ kò tún wọlé rẹ mọ́ Allah. gbogbo ọ̀rọ̀ àdùnnú yóò máa dáhùn lé rẹ ẹni la ilaha illallah La ilaha illallah. la ilaha illallah La ilaha illallah. la ilaha illallah. La ilaha illallah. kálukọ́ dà ní ẹ̀bá òun pẹ̀lú ọ̀dà bá gbọ́ntàdá má lọ léwu wọ́rọ́wọ́rọ́ bó ti wá dà ní ẹ̀wọ̀n tán náà bàbá ni wọ́n fi kan lé fún wa àbọ̀ ọ̀gbọ́ gbogbo tó bá fi sàárà rẹ̀ mọ́ wá fi sẹ́gbẹ̀ẹ́ ìbáyìí ẹgbẹ́ jẹ́ máa fi sí ni gbogbo tọ́lọ̀ bá ní alágbà àti fi sàárà rẹ̀ ẹgbẹ́ yìí ni máa fi sí báyìí gbogbo tọ́ bá lágbà àti fi sàárà rẹ̀ ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ tọ́kàntọ́kàn ọya kálukọ́ máa mú tiẹ̀ wá tọ́kàntọ́kàn tẹ̀mítẹ̀mí ni ẹ fi sí
àánàkùnlá ọlọ́jà ìgbà bá pẹ́ tọ́ka tẹ̀mítẹ̀mí bẹ́ẹ̀ bá ti wá mọ́tá kálukú ọlọ́dẹ tó kú bàbá wa fún wa ládùúgbà. Bàbá fún wa ládé bàbá wọn tàdá àti ọlọ́mùsàjà ìgbà bá pẹ́ ọlọ́mùsàjà ìgbà bá pẹ́ o bàbá wa kàkà kí àdínì ọlọ́run ní fara ní gbogbo àwọn àkí ọlọ́run ọba tọ́lọ̀ sí ní ọlọ́mọdé wa pàdé lójẹ́ o gbogbo tí ń jẹ́ ilé oúnjẹ lálápapọ̀ mọ́jọ dá o ẹ̀ sí á mi dáadáa. Bàbá wa lákàárọ̀ àbọ̀rọ̀ ilé ọlọ́run lọ́wọ́ àní pé ọlọ́run ní dàrú kálukọ́ wá ju òkú láyé rẹ̀ padà wá tí mo sára rẹ̀ wáyé máìkì ọmọ alọ́dọ̀ àfa wa bàbá wọn ní tàdá máìkì ọmọ lọ́dọ̀ wọn pẹ̀lú òkú ọlọ́run kálukọ́ wá tẹ́wọ́ rẹ̀ ẹni gba sàdúrà tá àti ojúbà àwọn ni wọ́n wá fi kan lé fún wa wọ́n sàdúrà fún gbogbo wa wọ́n bẹ̀ lọ́wọ́ fún wa láyé wa lọ́dọ̀ tó làbúrò gbogbo àwọn làánú wa tábúrò ní jẹ́ tiwọn àánàkùnmọ̀lọ́. wọ́n ní wọn dá bàbá wa gbọ́ onítàdá gbogbo àwọn ọlọ́dún pọ̀ bí ìwọlé kan sallallahu alaihi wasallam wọn á gbọ́dọ̀ ẹ̀ka sí wọn ní kájọ pé mẹ́ta báwọn agbóntàdá nílé èdè wòyí àṣàládù fún ànábì àṣàládù fún sí ọlọ́run ọlọ́run wọlé àbáwá ọlọ́run nìkọ́ ọlọ́run wọlé àmọ̀tọ́lọ́run fún ọlọ́run nìkọ́ ọlọ́run wọlé ẹ máa fi yé yẹn ẹ fi yé yẹn sì fi yé wọn ọlọ́run ní kọ́ ọlọ́run la gbolé ọlọ́run ní kọ́ ọlọ́run la dẹ́wọ́n ní ẹ máa lọ lé kéwú tẹ̀ sí lọ ọlọ́run ní kọ́ ọlọ́la haúlà owó tí mo fi lẹ̀ yìí owó pàfọ́ bàbọ̀ yín ládùúgbà bí wọ́n ti ń ṣe ti rí bẹ́ẹ̀ ọlọ́run jò rí bẹ́ẹ̀ ibi tó bá wù kálukú rí ákè fati àkàndédé rí fati àkàndá ó tó àmọ́ tó bá wù wá lè ké méjì ọ̀kan Mákà ọ̀kan Mádínà abáṣe méjèèjì yìí otu gbogbo tá a fara bá ní ká ṣe lé ẹ̀yà ṣe lé àmọ́ mọ́tò tí mo wà yìí ẹnìkan bẹ́ẹ̀ lè mi tó òun ló pé mi wá lọ́wọ́ alájí báyìí aago mẹ́sàn-án lè mi máa sùn kò sí tó dí mi lọ́wọ́ kí n má sùn láago mẹ́sàn-án ọlọ́run ló bá mi gbé bẹ́ẹ̀ nìkan ó ń tọ̀ ń wá jí mi ọwọ́ láti bìkan ni ọwọ́ á jí mi ọwọ́ á nà mí sálàjì ó sì ló fẹ́ gbé sí ní sùn ìtọ́jú ẹ̀ wá ní sùn wá bẹ àìsùn bí ìlàlẹ́ yìí èmi sábà lọ bẹ àìsùn má bẹ̀ mí láìsùn dákun ọba ti bẹ̀ mí láìsùn ọ̀sẹ̀ kan sígbà náà mi ò ní gbádùn gbẹ̀gbẹ̀ kí wọ́n máa dààmú mi dédé mi ọ̀la ẹ̀sùn fúdù ilé aníyàwó gbùdó ọdún wà bí ìdálẹ́ yìí ẹ dákun ẹ̀ ń lọ nínú ọ̀sùn kí má sì tẹ́ni ní àgbọ̀ púpọ̀ ẹ dákun ọlọ́wọ́ gbàdúrà yẹn o ọlọ́wọ́ gbàdúrà yẹn o bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in اهدنا صراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين 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 صلى الله عليه وسلم آمين سبحان ربك رب العزة عما يصفون